tó lónìí ẹ káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa níbi tá ó ti máa sọ̀rọ̀ nípa ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá. Ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá, ọ̀nà tí àwa Yorùbá máa ń gbà bá ara wa sọ̀rọ̀. Oríṣiríṣi ọ̀nà ni a máa ń gbà bá ara wa sọ̀rọ̀. Yálà a fẹ́ sọ fún ènìyàn bóyá kó ṣe nǹkan tàbí kí ó má ṣe é, tàbí bóyá a fara mọ́ nǹkan tàbí a kò fi ara mọ́ ohun náà. Òun ni à ń pè ní ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀. Kì í ṣe ẹnu nìkan ni àwa Yorùbá máa fi ń bá ara wa sọ̀rọ̀. Oríṣiríṣi ẹ̀yà ara àti àwọn ohun èlò mìíràn ni a máa fi ń bá ara wa sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá. Ara àwọn ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ ni orí mímì. Bí èèyàn bá mi rí sọ́tún tàbí sósì, ó túmọ̀ sí bóyá kò fara mọ́ nǹkan tí à ń sọ, tàbí tí ó bá mi rí sókè pé mo fara mọ́ ohun tí ẹ̀ ń wí. Àwọn ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ mìíràn ni ọwọ́ ṣíṣẹ́, kí a ṣẹ́wọ́ sí ènìyàn pé kó wá tàbí kí ó máa lọ. Bákan náà ni a máa ń fi èjìká sísọ bá ara wa sọ̀rọ̀. Ẹsẹ̀ jíjàn mọ́lẹ̀, àlè pípa, àrokò pípa, a lè ṣẹ́jú síyàn ká fi bá a sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá. A lè sún ẹsẹ̀ lẹ̀, a máa ń já nílé èékánná bí a bá fẹ́ bá ni sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá. A máa ń pòṣé, a máa ń fọn fèrè, a máa ń dáná láti fi bá ara wa sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá. Àwọn ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ ni àwọn tí a ti dárúkọ wọ̀nyí. Ìyẹn ni pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu nìkan tàbí ẹnu nìkan ni a fi ń bá ni sọ̀rọ̀ ní ilẹ̀ Yorùbá. Kí là ń wí? A wí pé oríṣiríṣi ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ ni ó wà ní ilẹ̀ Yorùbá. Bí a bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, yálà kí wọ́n ṣe nǹkan tàbí kí wọ́n má ṣe é, òun ni à ń pè ní ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀. Ǹjẹ́ kò ní ju báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Kó tó di ìgbà míì tí a máa mú àkọ̀tun wá sí ojú ìwòran yín, ẹ darapọ̀ mọ́ wa lórí gbogbo ẹ̀rọ ayélujára wa, lórí Instagram àti Yorùbá Clinic, lórí Facebook àti Yorùbá Clinic, lórí Twitter Yorùbá_Clinic, lórí YouTube Yorùbá Clinic TV. Bí ẹ bá fẹ́ yẹ̀ wá wò lórí ẹ̀rọ alágbàtà wa, òun ni www.yorubaclinic.com. Ẹ darapọ̀ mọ́ wa kí ẹ kọ́ èdè Yorùbá síwájú sí i. Kó tó di ìgbà míì tí a ó tún máa pàdé, èmi olùkọ́ àti atọ́kùn yín Ọláìyá Àyìndé Ọlárẹ̀wájú, mò ń wí pé ẹ wà ní àlàáfíà.